dédé àkókò yìí o ẹ̀yin ògbóǹgẹ́ amẹ̀bọ bíi tèmi mo ní kí n sáré wá fún yín ní àwọn gist nǹkan tó ń ṣẹlẹ̀. Lóòótọ́ àwọn èèyàn máa ń sọ pé obìnrin lọ̀tá obìnrin ṣùgbọ́n èmi ò sí ọ̀tá obìnrin o, mi ò dé sọ pé kí ire kó mọ̀ kan ọmọnìkejì mi. Àmọ́ àsìbá ṣe ń jà fún òmìnira tí gbogbo àdẹ̀ ń sọ pé kí ló ń ṣẹlẹ̀ nígbà tí ọ̀rọ̀ náà ṣẹlẹ̀. Nígbà tí wọ́n pa ọkọ olóyún, gbogbo wa la ní kí ló dé tán fi pa, báwo náà ṣe rí ipa, torí gbogbo wa la mọ̀ pé ó ní agbára. And then wọ́n nílé alágbára kan bí babaláwo rẹ̀ ló ti ń bọ̀. Tálẹ́ni tó gbé lọ, kò sí nǹkan tán ṣe fún dírẹ́fà, ọkọ olóyún nìkan nìbọn bà. Tálẹ́ni tó sọ movement ọkọ olóyún, tálẹ́ni tó sọ ibi tí ọkọ olóyún dé, tálẹ́ni tó sọ ibẹ̀, tálẹ́ni tó jẹ́ kí ayé mọ̀, tálẹ́ni tó ọkọ olóyún gan bá sọ̀rọ̀ lórí fóònù tó ń sọ ìrìn àjò ibi tó ń dé, ibi tó bá tí wọ́n fi ránṣẹ́ ikú pa. Ìpakúpa tó dẹ̀ pa, kò sẹ́ni tó mọ bọ́n ṣe pàdé ní ọ̀pọ̀lọpọ̀ ní bóyá nínú ẹgbẹ́ tó wà ní kinní kan. Many people sọ pé Fúlàní ló pa Igbéládógèrè wa, ọ̀pọ̀ tó bá ti ń di wípé ká máa fẹ́ máa ráwọn ọ̀rọ̀ kan tó bá ṣe ń lọ á máa bá yín sọ. Ẹ mọ́ bínú ẹ̀yin tèmi. Mo gbọ́ ọ̀rọ̀ kan tó jáde ní àná wípé ìyàwó ọkọ olóyún láti ní nǹkan tó pé ọdún mẹ́ta lọ ní 2019 bí nǹkan láì kó ti lọ bí 3 years báyìí ni agbọ́pọ́n fi ìbọn pa ọkọ olóyún, kò dẹ̀ tí ì sẹ́ni tó rí ẹni tó pa dé ní. Bẹ́ẹ̀ dẹ̀ ní ìyàwó ọkọ olóyún ti bí ọmọ mẹ́fà kìí ṣe ọ̀kan, ení èjì ẹ̀ta ẹ̀rin àrún ẹ̀fà, mẹ́fà tó dára ló bí fún ọkọ olóyún tó jáde láyé. Àwọn ogún àti nǹkan kan ilé rẹ̀ ló wà. So pẹ̀lú àwọn ọmọ. Àmọ́ to my surprise, nígbà tó di ọjọ́rú ìyẹn ọjọ́ Wednesday tó lọ yìí ni wọ́n lọ ṣe ètò mọ̀ tí gbogbo olóyìnbó mọ̀ sí introduction. Ẹ tí wọ́n mọ̀ tó the funnest parts tó jẹ́ kémi gbẹnu sọ̀rọ̀ yìí ni pé tó yẹ kí n fẹ́ gbé fún yín ní àmẹ̀bọ̀ torí kò yé mi mọ́. Inú ilé ọkọ olóyún ni wọ́n ní ìyàwó ọkọ olóyún ti ṣe ètò mọ̀ tá à ń pè ní introduction. Inú ilé ọkọ olóyún kì í ṣe ilé títí ẹ̀ tó kọ́ o, kì í ṣe family house ẹ̀, inú ilé ọkọ rẹ̀ tí wọ́n fi ìbọn pa ló mú ọkùnrin míì wá láti wá ṣe introduction bẹ́ẹ̀. Nínú ilé ọkọ olóyún, ẹ̀sàmọ́ ọkọ olóyún tó ṣe health ilé rẹ̀ ló ti wá ṣe. Ọjọ́ Thursday ni wọ́n ṣe ìgbéyàwó alárinrin níbi tá a gbọ́ gan tán ni wọ́n ṣe introduction pé wọ́n kó iṣu kó gbá kágbò wá, but àwọn ọmọ mẹ́fẹ̀ẹ̀fà wọ́n ní wọ́n dá sí ọ̀rọ̀ tí ìyá wọn ṣe, wọ́n dẹ̀ lọ síbi introduction yìí, ìyá wọn náà dẹ̀ bọ́dà kò kàn. Ẹ dákun ẹ̀yin èèyàn mi ká má fọ̀rọ̀ lẹ́sọ̀rọ̀, kí lẹ̀yin rí sí ọ̀rọ̀ yìí? Torí ó ní obìnrin yìí ó ṣe ìgbéyàwó ẹbí ìgbà tí ò tiẹ̀ tí ì ṣe ìyàwó rárá, ó ti pààrọ̀ orúkọ gan dà. Kódà gan wọ́n ní Sina Peter ló wá kọrin àti ẹ̀nà gold ló ṣe. Kódà Sina Peter náà ló wá kọrin níbẹ̀. Bẹ́ẹ̀ ni àìná gold tó ń ṣe tíátà ń lọ sí MC. Wọ́n ní wọ́n fa ìgbéyàwó ìdébi pé kódà ìyàwó tẹ bá rí aṣọ ìyàwó ló wọ̀ níyàwó tó ti bí ọmọ mẹ́fà fún ọkọ tó kàn dẹ̀ fi ìbọn pa ọkọ rẹ̀, kì í ṣe pọ́kọ rẹ̀ kàdédé síkì okú o, ìbọn pim ní orí ni wọ́n fi pa tàdẹ̀mẹ́ tó pa dàárọ̀ ẹ̀. Gbogbo wa sọ, àwọn èèyàn sọ, àwa tá à ń díje òmìnira gan pariwo pé Fúlàní ń pa àwọn èèyàn bọ́n ṣe pọkọ olóyún kinní kan. Ẹ dákun ọ̀rọ̀ yóò fẹ́ yé mi mọ́, mo fẹ́ kẹ́yìn ògbóǹgẹ́ amẹ́bọ bíi tèmi, mo fẹ́ kẹ́ ẹ bá wa dá sí. Kí lẹ̀yin rò? Inú ilé ọkọ olóyún ni ìyàwó rẹ̀ ti lọ ṣe introduction, ọkọ tuntun tó fẹ́. So ibẹ̀ náà kó sùn wá bọ̀tán láwọn ọmọ ò dá sí. Wọ́n dẹ̀ lọ sí ní wọ́n ní hòtẹ́ẹ̀lì kan ni wọ́n lò ní Èkó tó tóbi. Sina Peter ló wá kọrin, àìná gòdó eléré ló wá ṣe MC. Ẹ dákun kí lẹ̀yin rí? Gbóyò tiẹ̀ ṣèyàwó ọkàn mi bí. Èyàn tiẹ̀ lè sọ pé òun ṣèyàwó, but inú ilé tí wọ́n lò yẹn ni kò yé mi. Pẹ̀lú pọ́n fìbọn pa ọkọ ẹni yẹn, ó tún wá ṣe introduction nínú ilé ọkọ rẹ̀, ọkọ mi lẹ́sẹ̀ pé òbí mọ mẹ́fà. Ẹ dákun ẹ bá wa dá sí, ẹ̀yin ni ẹ bá wa dá sí.